bí mo bá wáyé nígbà ègbèje bí mo tún wáyé nígbà ẹgbẹ̀fà àtàndá Habibu ni ó tún. Bàbá lágége bí mo bá wáyé nígbà ègbèje bí mo tún wáyé nígbà ẹgbẹ̀fà àtàndá Habibu ni ó tún mi wá. Ìsá Ọlọ́run ti ṣẹ́ra nẹ́bí láti inú ìyá kò sẹ́rí kan tó lá nẹ́bí Ọlọ́run ó gbọ́dọ̀ dógójì ọdún kó tó dà nẹ́bí. Ìsá sọ̀rọ̀ lórí ìtẹ́ ó jọ clear sí wa tá a bá wo suratu Maryam Quran 19 verse 31 wípé àtàní alkitaba waja'alani nabiyyan waja'alani mubarakan aythuma kuntu awsani bis-salati waz-zakati ma dumtu hayya wa barran bi walidati ó sì ṣe mí lọ́mọ rere sí ìyá mi torí bẹ́ẹ̀ kò lè jájúmọ́ yẹ ara àwọn àkọ́kọ́ tí wọ́n ń kọnu walam yakun walam yaj'alni jabbara kò ṣe mí lọ́mọ tí ó máa da irú ọmọ àpáǹlé salamun alayya alálàáfíà ọlọ́ yóò máa jẹ́ tèmi yawma wulidtu wa yawma àti lọ́jọ́ tí màá kú ọ̀gbà pé wọ́n kú kì í ṣe pé wọ́n pa wa yawma ub'athu hayyan àtọ́jọ́ tí wọ́n gbé mi dìde lọ́run fil akhirah àti rìpó clear yìí pé innahu kallama an-nasa fil mahad ó sọ̀rọ̀ lórí ìtẹ́ ìbéèrè wa ni pé ìjọ ó sọ̀rọ̀ ní kahal ṣó sọ̀rọ̀ ní kahal wá jẹ́ àjọ lọ sínú al-Qur'an ọ̀rọ̀ tí wọ́n ní ó yóò padà wá sọ ní káàlù ó ti sọ bá mi lọ sínú suratu Maryam aya 19 verse 36 Quran 19 verse 36 ọlọ́ni wa inna Allaha rabbi wa rabbukum Ànábì Ìsá ń bá àwọn èèyàn sọ̀rọ̀ nígbà ó dàgbà nígbà ó wà ní kahal ó ní wa inna Allaha rabbi wa rabbukum wa inna Allaha Ìsá ń gbọ́ wà ní kahal ó ní wa inna Allaha rabbi wa rabbukum ọlọ́wọ́n bá mi tó dá mi náà lọ́ba yín fa'buduhu òun ni ẹ máa sìn hadha siratun mustaqim ìsìn lọ́wọ́n bá yẹn náà lójú ọ̀nà tààrà nù ni bá mi lọ sínú súra mi kó lọ bó sọ̀rọ̀ ní káàlì innahu man yushrik billahi torí pé tó bá bá tẹ̀lé pọ̀ mọ́ lọ́wọ́ tó bá pé Jésù lọ́lọ́run tàbó pé nǹkan ẹ̀mí lọ́lọ́run tàbó pé igi lọ́lọ́run tàbó pé ọya lọ́lọ́run àbí nǹkan ẹ̀mí pẹ̀lú òjíṣẹ́ kan yàtí mi ń bá a dín tí ó wà lẹ́yìn mi isimuhu Ahmedu tó kọ rẹ̀ ó máa jẹ́ Ahmedu ọ̀rọ̀ lára àwọn ọ̀rọ̀ tó sọ ní gal àní wọ́n pe Ànábì Muhammad ní Ahmedu nínú Bíbélì wọ́n ń tú ni mi rò pé o gbọ́ wọ́n pè é ní Muhammad wọ́n pè é ní Ahmedu. Inna Adama kana shaykhana bàbá wa láti. wọ́n lọ sínú Suratul Maida aya 46 wàá gbọ́n tọ́lọ́ ọba ń bá wa sọ mẹ́. ó ní wa qaffayna ala atharihim àwọn ọlọ́run àwa fi orí pa wọn a fún wọn lórí pa Ànábì Ìsá àwọn ọmọ ẹlẹ́yìn rẹ̀ ní wí o qaffayna ala atharihim bi Ìsá àwa fi wọn tọ orí pa Ànábì Ìsá ọmọ Màríyámà musaddiqan lima bayna yadayhi nítorí kíni kó lè máa jẹ́rìí láti sọ èyí tí ń jẹ́ òdodo nínú ìwé tó bá lẹ̀ ìsọ òdodo ìwé tí ó bá lẹ̀ yẹn mina Tàwárátì tí ń jẹ́ Tàwárátù yẹn la ní kó wá ṣiṣẹ́ rẹ̀ wa ataynahu l-Injila àwa fóun ní Injila fi hudan wa nurun ìmọ̀nà ń bẹ́ẹ̀ àti mẹ́lẹ̀ ó gbọ́ wa maw'izatun lil-muttaqina wá sí ń bẹ́ẹ̀ fáwọn tí wọ́n bá fẹ́ bẹ̀rù Ọlọ́run tó bá wà Ali Imran aya 70 òun ni wa musaddiqan lima bayna yadayya min at-Tawrati musaddiqan lima bayna yadayya min at-Tawrati láti wá ṣàlàyé àti fi ìdí òdodo rinlẹ̀ lórí tí ń bẹ nínú Tawratu tí mo bá ń lẹ̀ wala uhilla lakum ba'da alladhi
urima alaykum àti kí n tún lè ṣàlàyé àwọn tí wọ́n sọ de èèwọ̀ tí ì ṣe wọ̀ fún yín. ṣé káàlù ní sọ̀rọ̀ yìí o wájú tó kún mo dé báyìí ó ti dànábì ó ti dàgbà bí àyà ti ń pẹ̀ láwọn àmì mìíràn bí kún látọ̀dọ̀ ọba yín fattaqullaha wa ati'uni ẹ bẹ̀rù ọlọ́run ẹ máa tẹ̀lé mi. wàsọ́dá ọlọ́run wá fẹ́ jẹ́rìí sí bó ṣe ó sọ̀rọ̀ ń káàlù àbí ó sọ̀rọ̀ ń káàlù. sọ pé Ìsá ní sọ̀rọ̀ yìí ọlọ́run fúnra rẹ̀ wá fẹ́ jẹ́rìí sí pé bóyá ó sọ̀rọ̀ àbí ó sọ̀rọ̀. wọ́n bá mi lọ sínú Suratul Ma'idah aya 110 to 111 Quran 5 ìkọ́lé yìí náà. ọlọ́run wá ní wa idh qala Isa wa idh qala Allahu ya Isa ibn Maryam nígbà ọlọ́run àbá tí ń sọ pé ìrẹ̀ Ìsá ọmọ Màríàmà wàá máa gbọ́ o ọlọ́run kan fẹ́ jẹ́rìí sí pé ó ti sọ̀rọ̀ ní Mahad ó ti sọ̀rọ̀ ní Kaal èmi ò mọbi táwọn àfa wa tí wọ́n rí pé kán dorí ìwà kodò gan ló dà ká sì bá Yẹhudi lọ lórí ìrònú wọn ká sì dẹni tó kọ Kùránì kalẹ̀ táwọn ẹjẹ́ káfìrí ń bẹ̀. wọ́n ní wa idh qala Allahu ya Ìsá ńgbà tí ọlọ́run àbá ń sọ pé ìrẹ̀ Ìsá ọmọ Màríàmà udhukuru ni'mati alayka ṣó gbàgbé ìdẹ̀ra èmi ọlọ́run abánú ayé rẹ ni. ó rántí ni rántí wàhálà wà lidatika àti lórí ìyá rẹ mo ṣoore fún ọ mo ṣe fún ìyá rẹ ọlọ́run wá ń bá sọ̀rọ̀ idh ayyadtuka bi ruhil qudusi nígbà mo kún ọ mo rú ọ lágbára pẹ̀lú ẹ̀mí mímọ́ pé kí Jìbìrìlù ó máa tẹ̀lé ọ káàkiri máa gbá o tukalimu nasa fil mahdi wa kahala tó ń bá àwọn èèyàn sọ̀rọ̀ lórí ìtẹ́ tó tún bá wọn sọ̀rọ̀ ń gbòdàgbà. ẹ dákun bọ́ ni wọ́n fi àyà yìí sí o. àwọn àáfàá ti sọ wá di káfìrí pẹ̀lú ronú àwọn Yahudi pé ntí Yahudi bá ti gbé wá ní ká gbà. ọlọ́ndẹ̀ ń sọ pé wàlá yìí ní taba'ata ahwa'ahum tíra ànábì bá tẹ̀lé fẹ́ẹ́nú wọn ba'da alladhi ja'aka minal ilmi lẹ́yìn alukur'ani tá a fún ọ tí ń jẹ́ ìmọ̀ ma laka minallahi min waliyyin tó bá dọ́dọ̀ èmi ọlọ́run mi ní fojú rẹ̀ wọ̀ ọ́ wala nasiri ìyá tó jẹ́ nìkan ò ní lè gbà wọlé Muhammad ni wọ́n ń bá rí ká má sàpá wa. bilan tarudu ankal yahudu wala nasara yahudi ò ní faramẹ́ wọn ní rí ọ léèyàn wala nasara ò ní rí ọ sí gangan àtàtà tàbá millatahum àfi tó bá gbàrò nù wọn. àmọ́ kúl jọ́ máa yé wọn pé inna huda Allahi huwal huda alukur'ani tọ́lọ́ ń sọ̀kalẹ̀ yìí òun gangan ni mọ̀ náà. lẹ́yìn ní taba'ata ahwa'ahum tó bá lọ tẹ̀lé fẹ́ẹ́nú wọn lẹ́yìn alukur'an àwa jẹ́ burúkú yà ọlọ́run sọ bẹ́ẹ̀ fún Ànábì ẹnìkan ò ní lè gbà wọlé. ẹ wá wo bá a mùsùlùmí ti wáyé lónìí àwa máa tẹ̀lé afkaru ulama'i ahli sunna ìrònú àwọn àfa sunna tó ti jáde pé afkaru yahudiya ìrònú àwọn yahudi ni. ẹ wo ń tán alukur'an sọ ó ní idhkur ni'mati allati an'amtu rántí ìdẹ̀ra mi alayka wa ala walidatika àti ìyá rẹ̀ idh ayyadtuka bi ruhil qudusi nígbà tí mo rú ọ lágbára pẹ̀lú ẹ̀mí tó mọ́ Jìbìrìlù tí ò fi ọ́ lẹ̀ ńgbà kankan tó yẹ pé tukallimu nasa fil mahdi wa kahala ó ń bá àwọn èèyàn sọ̀rọ̀ nígbà tó wà lórí ìtẹ́ ó tún ń bá wọn sọ̀rọ̀ nígbà tó o ṣe kíni tó o tún dàgbà tó o di káàlù. ẹ dákun káàlù wo ni o tún padà wá tó fẹ́ wá sọ. ó ní wa idh allamtukal kitaba nígbà tí mo fún ọ ní mẹ́tírà wal hikmata mo tún fún ọ ní bá ti máa lo mímọ̀ mo fún ọ ní ọgbọ́n àti òye àsọ̀bádé àsọyé wa tawrata wal injila mo fún ọ ní tawrata mo tún fún ọ ní injila idh takhluqu mina tini ka hayati tayri tó fi wá dẹni tó ní kápá takhluqu mina tini tó ń dá látara ẹ̀rẹ̀ ka hayati tayri tó wà mọ́ tí ó dà gẹ́gẹ́ bí skeleton ẹyẹ bí ìdìní
pẹ̀lú àṣẹ èmi ọlọ́run fatahun fokofin a tó sì fẹ́ àtẹ́gùn sí fatakùnù tọ́yìnrà tí ó sì máa fò lọ. ṣé ìgbà wo ló ṣe lè gbogbo ṣẹ́tà nàbí Ìsá fẹ́ wá ṣe láyé ló ti jẹ́ tán kò ní míì tí ó padà wá jẹ mọ́. Inna Adama kana shaykhana bàbá wa láti. gbogbo yóò padà wá bímọ yóò wá pẹlẹdẹ yẹn ẹni torí ẹ bá dàrú ní ọmọ sọ̀rọ̀ ẹ pé innahu sayati wa yaqtulu al-khinzir yóò wá máa pa ẹlẹ́dẹ̀. kayfa ya'ti nabiyyun ba'da ma qad amatahu Allah wa ya'ti wa yaqtulu al-khinzir yóò wá máa pa ẹlẹ́dẹ̀. wọ́n ní wa yukassiru as-salib yóò wá máa fọ́ àgbélébù. wọ́n pẹ́ táwọn bá sọ yẹn ẹ máa gbà ẹlẹ́dẹ̀ ni wàá máa pa ẹlẹ́dẹ̀. wọ́n ti àwọn ní sayatazawwaj yóò wá fẹ́yàwó wa yuladu lahu wọ́n sì bímọ fún ẹ dákun ṣé ń bí ayé bàjẹ́ obìnrin wo ni ó bímọ fún. mò ń bọ̀ ń bí èyí wò náà Kùránì ni mò ń yanjú lọ́wọ́. wọ́n ní fatanfukhu fiha tó sì ó dẹ̀ ń fatẹ́gùn sí fatakunu tayra yóò sì máa fò lọ pẹ̀lú àṣẹ ìmí ọlọ́run. wàtúbúrí wúlà kímáha wọlé àbọ̀rọ̀sà tó sì ń tọ́jú àwọn àlàákímẹ́ àwọn yaya tí wọ́n gbọ́ wọlé àbọ̀rọ̀sà àtàwọn tí wọ́n dẹ́tẹ̀ bíìvì ní pẹ̀lú àṣẹ mi kò sí specialist ní gbogbo àṣẹ ọlọ́run ló fi ń ṣe. wàyídì ká fáfútù bani Israila anka nígbà tí mo ká àwọn bani Israila lọ́wọ́ kò fún ọ. o gbọ́ kàfáfútù anka bani Israila kàfáfútù bani Israila anka mo ká àwọn bani Israila lọ́wọ́ kò. wọ́n rí nǹkan kan fi dá ọ bí ara idh jitahum bil bayyinati nígbà tó dé pẹ̀lú àwọn àmọ̀dájú ọ̀rọ̀. faqala alladhina kafaru minhum ló fi já sí pé àìrí nǹkan kan ṣe fún ọ làwọn tí wọ́n kọ̀ nù wọn ni wọ́n sọ pé in hadha illa sihrun mubin. bá ìdálélé yìí ìdá tó fojú ẹ̀ ni. nínú àyà 111 yẹn òun ni wa'idh awhaytu ila al-hawariyyina lára pé mo ká wọn lọ́wọ́ kò fún ọ mo mójútó wọn. awhaytu èmi fúnra mi tún wá jù sínú ẹ̀mí wọn mo tún wá fi ọ̀rọ̀ sọ́kàn wọn ila al-hawariyyina ti àwọn tí wọ́n jámú gbálẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ani aminu bi wa bi rasuli mo sọ sí wọn lọ́kàn pé ẹgbà òjíṣẹ́ mi gbọ́. qalu wọ́n sì sọ pé amanna àti gbà washhad bi annana muslimuna àwọn náà jẹ́rìí pé mùsùlùmí ni wá. ọlọ́run tó wá ní wa idh qala al-hawariyuna ya Isa nínú àyà 112 ó nígbà tí àwọn hawariyuna yẹn àwọn apostoli tí wọ́n ń sọ pé ìrẹ̀ Ìsá ọmọ Màríámà ẹnìkan wà mẹ́ni kí ló kàn wá pẹ̀lú Ìsá bí ó bá yá wèrè. ṣé báwa mùsùlùmí là yóò yé táwọn náà ní kí ló kàn án pẹ̀lú Mùsá Ìsá wọ́n fẹ́ da yẹ́rù ni bàbá náà kí ó ṣe máa sọ pé Ìsá bímọ ṣebí Ìsá ti wá ní. Jésù tiẹ̀ mú dání Jésù Yúróòpù mú dání Ìsá àtànábì làwọn ń sọ. ó ní idh qala al-hawariyuna ya Isa ńgbà táwọn ìwárí ń sọ pé ìrẹ̀ Ìsá ọmọ Màríámà ní àwọn iṣẹ́ tó ṣe ní káàlù nìyẹn o wọ́n ní hal yastati'u rabbuka an yunazzila alayna ma'idatan minas samai ṣé ọlọ́wọ́n ọba rẹ̀ tiẹ̀ lágbára kó sọ tébù kalẹ̀ láti sánmọ̀. Isa ní taqullaha ẹ bẹ̀rù Ọlọ́run in kuntum mu'minina tó bá yẹ pé lóòótọ́ lè bá nígbàgbọ́ nù rẹ̀ wá gbọ́n tí wọ́n sọ nínú àyà 119 wọ́n ní nuridu an nakula minha àwọn náà fẹ́ jẹun lórí ẹ̀ ní wa tatma'innu qulubuna kọ́kàn wá lè balẹ̀ wa na'lamu an qad saddaqtana àmọ́ bóòtọ́ ló ń sọ fún wa àjìyẹ ń bẹ̀ wa nakuna alayha mina shahidina káwa náà pẹ̀lú ẹni tí ó sọ pé ó ṣojú wa rí.
aya 114 qala Isa ibn Maryam òun bá fèsì pé Allahumma rabbana ìrọ̀lọ́wọ́ anzil alayna ma'idatan minas sama'i sọtẹ́bù kankan láti sẹ́mẹ̀ takunu lana 'idan li awwalina wa akhirina kó sì máa jẹ́ ọjọ́ àrántí ọdún fáwọn tí wọ́n ti kọjá lọ àtàwọn tí wọ́n ń bọ̀ lẹ́yìn wa ayatan minka kó sì máa jẹ́ ọjọ́ èèmọ̀ ọjọ́ àríwòye ọjọ́ iléyá lọ́jọ́ náà ẹnjìníà ọjọ́ iléyá lọ́jọ́ náà warusukuna wa máa bọ́ wa ká máa jẹ ká máa mu wa anta khayrur razikina torí wọn ló dá ìbílẹ̀ tí ń bọ̀yàn ọjọ́ yẹn ọjọ́ iléyá ni torí bọ́ ni ìdán kó máa jẹ́ ọdún li awwalina fáwọn tí wọ́n kọjá lọ ọjọ́ wo lọ́dún Ibrahim ọjọ́ wo lọ́dún Nuh ọjọ́ wo lọ́dún Musa ọjọ́ wo lọ́dún àwọn tí wọ́n kọjá lọ ni wa akhirina àtàwọn tó ń bọ̀ lẹ́yìn ọjọ́ wo là ń ṣọdún ọjọ́ yẹn ọjọ́ iléyá ló bọ́ sí tí wọ́n jẹ tí wọ́n mu fíkírà tọ́lọ̀ ń bèmí nu ọjọ́ iléyá ló bọ́ sí ọjọ́ tá à ń sọ yìí torí ọjọ́ àmì ni qala Allahu àyà 115 ọlọ́run sì dáhùn pé inni munazziluha alaykum yìí sọ̀kalẹ̀ fún yín o faman yakfuru ba'du minkum bíyàn bá wà kọ́ tèmi lẹ́yìn sísọ̀kalẹ̀ yìí o fa inni u'adhibuhu adhaban máa wá fìyà kan jẹ la u'adhibuhu ahadan minal alamin tí mi ò fi irú ẹ̀jẹ̀ yẹn rí láyé kò sì sẹ́ni ó padà kọ́ nínú wọn torí àwọn àwárí yìí náà là ń sọ Nasara làwọn àwọn eléyìí tí gbogbo àwọn eléyìí lọ́tọ́ lọ́lọ́ ní fa khalafa min ba'dihim àwọn tí wọ́n dé lẹ́yìn tí wọ́n khalfun ada'u salata àwọn ọ̀daràn tí wọ́n mú ìrun wọn yọkó nú ẹ̀sìn wọ́n mú ìrun báyìí wọ́n yọkó torí pé ẹ̀sìn míì làwọn fẹ́ ṣe àwọn èèyàn ní Kristẹni wattaba'u shahawat wọ́n wá ń tẹ̀lé ayé ọlọ́ni sawfa yalghawna ghayya wọ́n sì ń bọ̀ wá pàdé ìyá rẹ̀ wọ́n pàdé àánú. ìmọ̀ yẹn pọ̀ púpọ̀ kò kéré alákùnlé fani lọ́ba ni ó jẹ́. ó tó wà ní ìyànràn gan wípé àṣẹ ìhùwà àdàmú ló kọ́ wa ní kéwù. ẹ̀yẹ yan wá pàrọ́mù náà bá ní ádámọ̀. Ìṣẹ̀mí ṣe ìkùnà Ádámọ̀ wúlò fún ẹ̀dá aráyé. Wọ́n tàn mọ́ lẹ́sẹ̀ẹ́sì pẹ̀lú ìmọ̀.